A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ojú tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Àní ní bá wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àní kàn dààmú, àní kàn jàngbọ̀n. Ìjàmbá ò ní ṣe wá. Ìwọ̀nba tó kù tọ́dún ló fi parí. Àtèmi àtẹ̀yin àní lò nínú ìnira, àní dẹni àkọlẹ̀bò, àní dẹni àgbégbìn, àtàwa àtàwọn ọmọ wa. Ọdún tó wá wọn wájú tá à ń wò yìí, ọdún yìí á tù wá lára. Ìgbàkúgbà tàbá bọ́ sínú ọdún tá à ń wò wájú yìí, àtàwa àtẹbí wa á jọ péjú sọdún tuntun. Ọdún yẹn yóò wá tù wá lára, kò ní le koko mọ́ wa o. Ní tá bá dáwọ́lé yóò yọrí sí ire. Ní tá bá béèrè lọ́wọ́ Elédùmarè, gbogbo ẹ̀ pátápátá l'Elédùmarè yóò sì fún wa. Àní kàn dààmú, àní náà kàtàkà torí kan, àní bá wọn ráwọn owó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe náà, ẹ jọ̀ọ́ ní tá fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà nìyẹn. Ní tá fẹ́ lọ́wọ́ yín náà ni pé ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa subscribe. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin náà kàtàkà torí kan, ọwọ́ yóò ní kan ìsàlẹ̀ àpò. Ìjàmbá ò ní ṣe yín. Níbikíbi tẹ́ bá wà tẹ́ bá tún wò mí, fáyé pé ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ̀yin a kí yín tẹ́ ẹ fìfẹ́ hàn sí wa. Ọlọ́run ní pa náà fẹ́ náà. Èmi náà ni olólùfẹ́ yín, àbúrò yín, Dr. Abiz Abolade. Kí ni mo fẹ́ sọ tẹ́ ẹ tí gbọ́ rí? Ìfẹ́ náà lẹ́ni sí wa. Tẹ́ fi àsìkò yín lẹ̀, ẹ̀yin tẹ́ fi ń wò wá. Ọlọ́run ní pa náà fẹ́ náà. Ẹ ní fojú yín wò kú wò. Ìjàmbá ò ní ṣe yín. Ẹ kéré oko wálé. Èrè tó wà lọ́rùn yẹn, ẹ kéré oko ọ̀hún, ẹ kó wálé ni. Ẹ ní kábàámọ̀. Àwọn táwa wálé náà, àní ti lérò kúrò dé, àní tó dèrò kú wọlé. Àwọn táwọn ṣiṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdáàbá ò ní sá yín lẹ́sẹ̀. Ẹ̀yin tí ẹ ń ṣiṣẹ́ ọwọ́, ẹ rírè jẹ. Ẹ̀yin náà kàtàkà torí kan, ẹ̀yin tẹ́ ń ta ọjà àtàjì ilé wọn máa tà. Kí mo mú wá fún wa lénìí, ìyẹn fún obìnrin tàbí ọkùnrin tó ń máàmú bọ́. Ṣé ti yé yín? Ọkùnrin tàbí obìnrin tó ń máàmú bọ́. Iṣẹ́ yìí tó ń ṣiṣẹ́ atúdè ni. Ìdè ayé ò ní dè wá. Wọn ò ní so wá mọ́lẹ̀. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá egbò túdè àti èpo ọ̀bọ̀. Egbò túdè àti èpo ọ̀bọ̀ àti ìsáwìrú. Ìsáwìrí, àwọn kan pè ní ìsáwùrú, àwọn kan pè ní ìsáwìrí. Ìgbín ni tó máa ń gbénú omi. Mi bá fi hàn wá, àmọ́ kò sí lárọ̀ọ́wọ́tó mi níbẹ̀, ẹ má bínú. Tẹ́rí ìgbín yìí mẹ́ta ni. A wá gún mọ́ ọṣẹ lọ́tọ̀ọ̀tọ̀. Báwo la ṣe ṣe? Ẹ ká kọ́ gún èpo ọ̀bọ̀ yìí àti egbò túdè yìí, ká kọ́ gún dáadáa, ká wá dá sí mẹ́ta. Èyí sáwìrì yìí ẹyọ mẹ́ta ni. A gún lọ́tọ̀ọ̀tọ̀ ni tí ò gbọdọ̀ papọ̀ mọ́ra wọn. Wọ́n ti wá gún sáwìrì yìí inú èpo ọ̀bọ̀ àti egbò túdè tá a dá sí mẹ́ta, ká gún mọ́, ká wá gún mọ́ ọṣẹ ìwẹ̀ kan, ìyẹn fún ìsáwùrú kan. Ìsáwùrú kejì ká tún gún lọ́tọ̀, ọṣẹ ìwẹ̀ kan, ìyẹn fún ìsáwùrú kejì. Ìsáwùrú kẹta bá ṣe gún náà nìyẹn, ọṣẹ ìwẹ̀ kan ọ̀nà á gún, yóò wá jẹ́ ọṣẹ mẹ́ta, ìwẹ̀ mẹ́ta. Á gún ọṣẹ kéékèèké, ọṣẹ tá a fi wẹ̀ tí ò ní ṣẹ́kù, ọṣẹ ìwẹ̀ kan ni. Bá ti wá fẹ́ wẹ̀, báwo la ṣe wẹ̀? Á lọ sí odò tó ń sàn. Bí mo ṣe kọjú sí yín, á kọjú sí odò yẹn. Á wá tọrọ tá a fẹ́ lọ́dọ̀ Elédùmarè. Gbogbo tó ń jẹ́ àmúbọ́, kó kúrò nínú ayé wa. Àmúbọ́ ọkọ ni o, àmúbọ́ aya ni o.
àdúrà tá a bá wù wá tá a mọ̀ ọ́ ṣe, kò bá jẹ́ lánàá mùsùlùmí ni, tó bá sì jẹ́ lánàá kìrìsìtẹ́nì ni, tó bá jẹ́ lánàá ìbílẹ̀ ni, kò sí ń tá a sọ tọ́lọ́run ò gbọ́. Ká kọjú sódò yẹn, ká wá fi ọṣẹ yìí ká fi wẹ̀. Kànkàn ìbílẹ̀ la fi wẹ̀ o, kànkàn ìbílẹ̀ òun la fi wẹ ọṣẹ yìí. Bá ti wá wẹ ọṣẹ yìí tẹ́, jẹ́ ká ju kànkàn yẹn sẹ́yìn. Ó ti yé yín, ká yọ kànkàn yẹn ká sọ sí ẹ̀yìn. Nígbà tá a bá wẹ̀ tán, ká bá a ṣe ń nura, ká nu gbogbo ara, ká wọ aṣọ wa padà. Bá tún di ọjọ́ kejì, ká tún lọ wẹ ọṣẹ yìí gẹ́gẹ́ bá a ṣe wẹ̀ tàkọ́kọ́. Bá di ọjọ́ kẹta, ká tún lọ wẹ̀. N ta fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe. N tó ń jẹ́ ìdè yóò kúrò lára wa. N tó ń jẹ́ àmúbọ́ aya tàbí ọkọ, pẹ̀lú ògo Ọlọ́run yóò kúrò lára wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share fídíò yìí káàkiri, bá mi like ẹ̀, bá mi comment. Tí ò bá yé yín, ẹ béèrè, màá ṣàlàyé fún yín. WhatsApp number mi 08053133142. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo kí yín gan-an. Ọlọ́run á dúpẹ́ fún yín. Ire o.